Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Gbogbo àwa tá a wá kù tá a kù láyé Ọlọ́run má jẹ́ kí tètè dé sáré pè wá. Ọlọ́run má jẹ́ akánjú lọ bá iná àtẹ iná Fatiha. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Sallallahu alaihi wasallam. Let's go. Ṣé ẹgbẹ́ olóyún ṣe ń bí ni láti jẹ òye kúrò ní ẹgbẹ́ ni? Àpò aláfẹ́ ra kú. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Amin. Subhana rabbika Rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ̀yin ká ilé ẹ̀rí wò àtàpàkò sí ọwọ́ di làgbà o ọ̀sán já ojú ń ṣàn olùfẹ́ gbogbo ń fojú ṣògbèrè ẹ̀kún.